A kú dédé àsìkò yìí, yóò rọ̀ wá lọ́rùn lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lifẹ́li Online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ̀ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń bọ̀ wá. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Lórí ìpàdé kan èyí tí gómìnà Ṣèyí Mákindé tí í ṣe ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń ti igun èyí tó ń ṣe àtìlẹ́yìn fún nínú ẹgbẹ́ òṣèlú PDP, èyí tí Tàmínù Tùràkì tó ń léwájú fún nínú ẹgbẹ́ òṣèlú PDP, tí wọ́n ṣe ìpàdé alátìlẹ̀kùnmọ́rí kan ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC nílùú Àbújá. Wàyí o, gómìnà Ṣèyí Mákindé ti sọ pàtàkì àti ìdí ohun tó mú ìpàdé ọ̀hún tó mú dání o láàrin ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú ADC. Gẹ́gẹ́ bí Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ náà, ó ní nírú àsìkò yìí ó ṣe pàtàkì fún òun àti àwọn igun tí wọ́n jẹ́ ẹgbẹ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP láti ṣe àtìlẹ́yìn tó lọ́rìn tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa fún ẹgbẹ́ òṣèlú ADC, èyí tí ọ̀gbẹ́ni David Mark tó ń lé ìwájú fún o. Bẹ́ẹ̀ bá gbàgbé, láti ọ̀sẹ̀ tó kọjá ní awuyewuye lórí orúkọ David Mark àti Arẹ́gbẹ́ṣọlá, èyí tí àjọ elétò ìbò ilẹ̀ wa tí wọ́n yọ orúkọ wọn kúrò, èyí tó jẹ́ wípé ọ̀rọ̀ náà ló ti dá háwùháwù sílẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú ADC àti ẹgbẹ́ òṣèlú APC tó fi mọ́ àjọ elétò ìbò ilẹ̀ wa INEC. Láàrin ọ̀sẹ̀ yìí, òun náà ni ẹgbẹ́ òṣèlú ADC ni wọ́n bẹ̀rẹ̀ ìwọ́de ìfẹ̀hónúhàn láti sọ pàtàkì àti gbòǹgbò ọ̀rọ̀ èyí tó wà lábẹ́ ìgbésẹ̀ náà, tó ń ti wípé ẹgbẹ́ òṣèlú ADC wọ́n ní àwọn ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ wípé àjọ elétò ìbò ilẹ̀ wa ni wọ́n ti ṣí ìwà hù àti wípé wọn ò ṣe ohun tó tọ́ o. Ìdí rèé tí Ṣèyí Mákindé fi sọ wípé ibi ọ̀rọ̀ gbé ń lọ yìí, ẹgbẹ́ òṣèlú PDP èyí tí Tàmínù Tùràkì tó lé iwájú fún o, tóun sì jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún, àwọn nílò láti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, èyí tí David Mark èyí tó ń lé iwájú fún o. Lẹ́yìn èyí ni wọ́n tún ṣe ìpàdé gbòńkẹ́lẹ́ alátìlẹ̀kùnmọ́rí kan ṣe ọ̀nà àbáyọ sí ètò ìbò ọdún 2027 láàrin ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún àti ẹgbẹ́ òṣèlú ADC. Ẹ̀wẹ̀, ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, èyí tó wá láti ìpínlẹ̀ Kogi, èyún ọ̀gbẹ́ni Dilo Melaye, òun mà ló ti ní àwáwí kankan ò sí mọ́ o. Ó ti wọ̀n gbangba wípé àjọ elétò ìbò ilẹ̀ wa INEC igun kan ni wọ́n jẹ́ wò nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC látàrí ìwà èyí tí àjọ INEC ọ̀hún tí wọ́n wù pẹ̀lú bí wọ́n ṣe ṣí ọ̀rọ̀ àti ìdájọ́ ilé ẹjọ́ bí wọ́n ṣe ṣì gbọ́ tí wọ́n sì gbé síra wọn. Dino Melaye tóun náà jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú ADC sọ wípé àrídájú ti fi hàn wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n ń lo INEC láti fi dàbàrú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò kí wọ́n má lè rí ibi tó dáa jókòó sí síwájú ètò ìbò ọdún 2027. Dino Melaye, èyí tó fi ọ̀rọ̀ náà sórí ìkànnì ayélujára rẹ̀ X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀, sọ wípé àjọ INEC dàbí igun kan nínú ẹgbẹ́ òṣèlú APC ni, èyí tó pè ní dìpátímẹ́ǹtì láṣà eléyìnbó, èyí tó sì jẹ́ wípé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ń lò wọ́n láti fi dàbàrú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò. Dino Melaye wá ní
bó ti wù kó rí tolúwa làṣẹ ó ní gbogbo làlàkúkú fẹ̀fẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ọgbọ́n àti kẹran wọn jẹ lọ́dún 2027 ni àti wípé wọ́n mọ̀ wípé àwọn ò lè já ewé olúborí bí wọ́n bá tọ̀ ọ́ bó ti tọ́ àti bó ti yẹ nínú ètò ìbò ọdún tó ń bọ̀ ó ní ìdí rèé tí wọ́n ṣe fẹ́ dabarú gbogbo àwọn ẹgbẹ́ alátakò gbogbo kí wọ́n má lè rójú ráyè láti gbógun tì wọ́n nínú ètò ìbò ọdún 2027 Dino Melaye wá ní bó ti wù INEC ṣètò tolúwa làṣẹ ó ní ẹgbẹ́ òṣèlú ADC ni yóò já ewé olúborí lọ́dún 2027. lógún lọ́gọ̀ ńlá àwọn ọ̀dọ́ kan èyí tí wọ́n wà lábẹ́ àjọ èyí tí wọ́n pè ní Aegis of the Coalition for Goodluck Jonathan àwọn ẹgbẹ́ ọ̀hún èyí tí wọ́n ṣe àtìlẹ́yìn fún ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan ni wọ́n túyàyà síta lọ́jọ́ tí í ṣe ọjọ́rú ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí tí wọ́n ṣe ìwọ́de lọ sílé ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún èyí tó wà nílùú Maitama ní ìlú Àbújá láti lọ fi ẹ̀hónú wọn hàn sí Jonathan wípé àwọn fẹ́ kí Jonathan kó padà bọ̀ lẹ́ẹ̀kan sí láti wá gbé igbá ìbò lọ́dún 2027 kó lè gba orílẹ̀-èdè Nàìjíríà là kúrò lọ́wọ́ ìlà ìlò ìpòrúurú ọkàn ọ̀wọ́n gógó oúnjẹ ebi àti ọ̀wọ́n gógó nǹkan tó fi mọ́ ètò ààbò èyí tó ti ń ṣe ségesège lórílẹ̀-èdè yìí pàápàá jù lábẹ́ ìjọba èyí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ lásìkò yìí àwọn ènìyàn náà èyí tí ó jẹ́ ọ̀dọ́langba lákọlábo ni wọ́n ṣe ìwọ́de ọ̀hún tí wọ́n sọ wípé àwọn fẹ́ kí Jonathan kó gbégbá ìbò àwọn sì ti ṣetán láti ṣe àtìlẹ́yìn tó dáa fún Jonathan ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ náà ṣe é lálàyé fáwọn oníròyìn nílùú Àbújá wípé síwájú káwọn tó ṣe ìwọ́de yìí ń làwọn ti kàn sí gbogbo àwọn tó yẹ kí àwọn kàn sí tó ń ti ìbéèrè àti àtìlẹ́yìn wọn wípé ṣé tí Jonathan bá padà wá ǹjẹ́ wọn yóò ṣe àtìlẹ́yìn fún un tí wọ́n sì ti fi dá wọn lójú wípé gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ gan ló ń retí ìpadàbọ̀ Jonathan lẹ́ẹ̀kan sí nípa ìdí èyí kí àwọn ọ̀dọ́ náà kí wọ́n tẹ̀síwájú láti lọ béèrè fún ẹ̀tọ́ wọn lọ́wọ́ Jonathan nípa wípé àwọn fẹ́ kí ààrẹ tẹ́lẹ̀ rí náà ọ̀mọ̀wé Goodluck Jonathan kó padà bọ̀ láti wá gbégbá ìbò lọ́dún 2027 wípé òun gan ni mẹ̀sáyà èyí tí wọ́n gbàgbọ́ nínú rẹ̀ wípé yóò yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú ìṣòro àwọn ọ̀dọ́ ọ̀hún tí wọ́n ṣe ìwọ́de nílùú Àbújá nínú ọ̀sẹ̀ tá a wà yìí tí í ṣe ọjọ́rú tó ń ti ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọlé ìléwọ́ tí wọ́n gbé lọ́wọ́ gbogbo fi ń béèrè wípé Jonathan máa bọ̀ kó wá gba orílẹ̀-èdè Nàìjíríà là Jonathan òun ni mẹ̀sáyà tí Ọlọ́run yóò lò lọ́dún 2027 Jonathan orílẹ̀-èdè Nàìjíríà ń sunkún dákúndábọ̀ wá rẹ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́kùn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọlé èyí tí wọ́n fi sọ́wọ́ gbogbo wípé àwọn ní ìgbàgbọ́ nínú ètò ìṣèjọba Jonathan wípé tó bá padà wá orílẹ̀-èdè Nàìjíríà yóò padà bọ̀ sípò ní ọ̀nà ìrọ̀rùn àti ọ̀nà tó dáa. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ ọ̀gbẹ́ni kan èyí tí wọ́n pè ní Abubakar Musa èyí tó ṣekú pa èèyàn méjì tó sì ṣe èèyàn mẹ́ta léṣe ní agbègbè Lambẹ́ ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn olúléeṣẹ́ wọn tó ń bẹ ní Eléwéran ti fi ìròyìn náà léde látẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún DSP Olúṣèyí Babáṣèyí ṣe é lálàyé wípé látàrí ọ̀rọ̀ gbólóhùn asọ̀ tó ní í ṣe pẹ̀lú ìdúnàádúrà ọ̀rọ̀ ọjà àti ọ̀rọ̀ owó èyí tó ṣẹlẹ̀ láàrin Abubakar Musa tó ń tẹ àwọn ènìyàn ọ̀hún ń ló yọ ọ̀bẹ ìléwọ́ tó gún ènìyàn méjì pa èyí tí wọ́n jọ́lọ́run bá nípè nígbà tí àwọn mẹ́ta tí wọ́n fi ara pa wọ́n ní nínú àwọn mẹ́ta ọ̀hún wọ́n ní àwọn ènìyàn èyí tí wọ́n gbìyànjú láti pẹ̀tù sí lọ́kàn kó má ṣe jà mọ́ ń ló ṣekú pa tó sì ṣe wọ́n léṣe wàyí o ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní agbègbè Àjùwọ̀n ní ìpínlẹ̀ Ògùn ló rọ́wọ́ tó Abubakar Musa síwájú kí wọ́n tó fà á sí olúléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní Eléwéran nílùú Abẹ́òkúta olúlu ìpínlẹ̀ Ògùn èyí tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ wípé láìpẹ́ láì jìnnà
ni wọn yóò taari rẹ̀ lọ sí ilé-ẹjọ́. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn olórin tàkasùfé tí í ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, Alexander Adégbọlá Àkàndé tí gbogbo èèyàn mọ̀ sí Nice, òun mà ló ti ní àwarawa ńlá tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe, àwa la sì gbára wa kúrò lọ́wọ́ àwọn ìjọba amúnisìn èyí tí wọ́n ń ṣe ohun tó wù wọ́n láì bìkítà wípé ìyà ó ń jẹ àwọn mẹ̀kúnnù, ikú ń pa àwọn aláìṣẹ̀ ní orílẹ̀-èdè yìí. Ó ní àdúrà ò lè ṣe o. Ó ní láti ìgbà tí gbogbo àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti ń gba àdúrà síwájú Olúwa fún ìgbàlà ìwòsàn orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù láti máa bẹ Ọlọ́run fún ètò ọrọ̀ ajé èyí tó dáa àti ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀. Ó ní ǹjẹ́ nǹkan yí padà bí? Nice ní kò lè yí padà nítorí ìlú èyí tó jẹ́ wípé ẹ̀sìn tá à ń sìn àmútọ̀runwá ni. Ó ní ẹ̀sìn Mùsùlùmí àti ẹ̀sìn Kìrìsìtẹ́nì, ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn àjèjì èyí tó mú wá láti ilẹ̀ òkèèrè fún wa ni. Ó ní nípa ìdí èyí púpọ̀ nínú àwọn ènìyàn ló ti gba ẹ̀sìn ọ̀hún lágbàsódì èyí tó jẹ́ wípé ètò ọrọ̀ ajé tiwọn ni wọ́n fi ń ṣe lórí àtijẹ àtimu. Ó ní bí àpẹẹrẹ ká wo orílẹ̀-èdè United Kingdom, ó ní púpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún ni wọn ò bìkítà, bẹ́ẹ̀ sì ré ni wọn ò lọ ilé ìjọsìn, wọn ò kírun, bẹ́ẹ̀ sì ré wọn ò lọ sí ṣọ́ọ̀ṣì láti lọ rèé gbàdúrà. Ó ní nǹkan sì ń dá fún wọn ní orílẹ̀-èdè ọ̀hún, èyí túmọ̀ sí wípé ìjọba wọn gangan òun lẹ́ni tí ó ń lò, tí Ọlọ́run ń lò láti mú nǹkan rọrùn fún orílẹ̀-èdè nípa wípé wọ́n nífẹ̀ẹ́ ara wọn, wọ́n sì bẹ̀rù Ọlọ́run, bó tilẹ̀ jẹ́ wípé wọn ò lọ sílé ìjọsìn kankan láti lọ sin Ọlọ́run. Ó ní ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bá a ti ní à ń jọ́sìn fún Olúwa tó, ó ní ogunlọ́gọ̀ wa ni ò ní ìbẹ̀rù Ọlọ́run bí tí òun kò kéré mọ́ tó, látàrí wípé ẹ̀sìn àjèjì èyí tí wọ́n mú wá fún wa kò sí àgbọ́yé kankan lórí rẹ̀. Ó ní ṣùgbọ́n ẹ̀sìn àbáláyé kò sí ẹni tó lè fọwọ́ pa idà ẹ̀sìn àbáláyé lójú o tí ò ní ríjà àwọn alálẹ̀. Nípa èyí, Nice sọ wípé àwarawa gan ńlá tún ara wa ṣe. Ó ní òun sì gbà á lámọ̀ràn wípé ká padà sílé láti mú ẹ̀sìn tiwa lọ́kùnkúndùn tí í ṣe ẹ̀sìn àbáláyé, kí a fi ẹ̀sìn àjèjì èyí tí wọ́n fi ń kó wa lómọbẹ̀ jẹ kí a fi sílẹ̀. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún míì nílé iṣẹ́ wa. Mo gbà á ní àdúrà pé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá, a ò ní kú síwájú ògo wa. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.